káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi lọ́jọ́ tòní. Túnjí Àlàmú lórúkọ tèmi ń jẹ́, kò yẹ ẹ̀ṣọ́ ni mi ọmọ àdìlẹ̀ dògùn. Ìkànnì Gbáremú rédíò TV láwà tá a gbé ń dábí ẹnu tá à ń rọ bí òbí. Ọ̀dẹ onúbí ṣàlàáfíà lẹ́wà, ẹ kú àtàárọ̀, ẹ kú kálẹ̀ jẹ kálẹ̀ mú tá à ń bá káàkiri. Kọ́ńkó là ń gbóhùn agogo, bẹ́ẹ̀ ni dùgbẹ̀dùgbẹ̀ là ń gbóhùn akèǹgbè. Ìṣẹ̀kẹ̀rẹ̀ ò kí ń bá wọn lọ sóde ìbànújẹ́. Lọ́jọ́ tòní èmi àti yín à nílò òde ìbànújẹ́. Eré owó eré ọmọ ló máa jẹ́ tiwa. Ayé ò ní mú wa lóhùn. Gbogbo ohun tí mo bá sọ lénìí ó dà sọ gbé lọ́jọ́ tòní. Àsọlówó, àsọlọ́lá, àsọdọlọ́rọ̀. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ mi lọ́jọ́ tòní, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi, etí yín ò ní di. Ohun yín ò ní há. Gbogbo àdáwọ́lé yín pátá òun ló máa yọrí sí rere. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ìkànnì Gbáremú rédíò tẹlifíṣàn. Ẹ má gbàgbé pé orí ètò Kárọ̀nwí òun lẹ ti ń gbọ́ Túnjí Àlàmú ọmọ àdìlẹ̀ dògùn. Ó ń bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò. Orí ètò Kárọ̀nwí lẹ́wà. Ilé iṣẹ́ Gbáremú rédíò TV, ibẹ̀ la ti ń dábí ẹnu tá à ń rọ̀ bí òwe. Ibẹ̀ lẹ ti ń gbọ́ wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin máa gbọ́ ohùn wa lórí ìkànnì yìí, a bẹ̀ yín, a rọ̀ yín, ẹ bá wa tẹ subscribe, kẹ̀sì bá wa tẹ notification bell. Ọwọ́ tẹ fi ń tẹ àkàndùn òní mú lágbára Elédùà. Inú àpò tẹ ti ń mówó tẹ fi ń wo ìkànnì yìí, tẹ fi ń ra data lágbára Elédùà. Ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò, òkè òkè lẹ́múru sí, òkè òkè lẹ́ máa lọ. Mò ń bọ̀. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ìkànnì Gbáremú rédíò TV. Orí ètò Kárọ̀nwí lẹ́wà. Kí la fẹ́ rí wí, kí la fẹ́ rí sọ lọ́jọ́ tòní lórí ètò Kárọ̀nwí? Àwọn ọ̀rọ̀ tó máa ṣe mí láǹfààní, tó máa ṣe yín náà láǹfààní, òun la fẹ́ rí sọ. Bóyá tẹ́ ẹ bá lè pín fídíò yìí dé ọ̀dọ̀ àwọn wọn tí wọ́n máa láǹfààní àti rí gbọ́. Ìyá ń ṣiṣẹ́ ṣàǹfààní fún wa lórílẹ̀‐èdè yìí láti jẹ́ kí wọ́n mọ nǹkan tó yẹ kí wọ́n ṣe lásìkò kí gbogbo nǹkan tó forí ṣánpọ́n. Torí pé àkókò tá a wà yìí, Yorùbá sọ pé ó ń bọ̀, àwọn làádẹ́ẹ̀dẹ̀. Kí ló fẹ́ ṣẹlẹ̀ gan-an tí mo fẹ́ fi tó yín létí ní àsìkò tá a wà yìí? Mò ń bọ̀. Orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè kan tó ń ṣàn fún wàrà àti fún oyin. Tọ́lọ́run Olódùmarè sì fi àwọn èèyàn jàǹkàn jíǹkì, àwọn ọlọ́gbọ́n lóye, àwọn atófaratì bí òkè Olódùmarè fi jíǹkì wa lórílẹ̀-èdè yìí. Ìdí rèé tá a fi sọ pé orílẹ̀-èdè yìí Giant of Africa ni. Àmọ́ ṣé lóòótọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ṣì ń jẹ́ Giant of Africa? Ẹ máa gbọ́ lọ́jọ́ tòní. Mò ń bọ̀. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Kí la fi mọ̀ bórílẹ̀-èdè kan bá jẹ́ orílẹ̀-èdè tó lágbára gan-an? Irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ètò ọrọ̀ ajé wọn á fìdí múlẹ̀ gan-an lọ́nà tó dáa. Ètò ààbò wọn á fìdí múlẹ̀ lọ́nà tó dáa gan-an ni. Àtijẹ àti mọ orílẹ̀-èdè náà kò ní jẹ́ ohun tó máa ṣòro fún àwọn orílẹ̀-èdè náà láti jẹ. Yàtọ̀ sí èyí, ètò ìmọ́tótó orílẹ̀-èdè náà á jẹ́ ìtí àfọ́ pàtàkì mú. Ètò ìlera bákan náà á jẹ́ ìtí ìjọba orílẹ̀-èdè náà gbárùkùtì lọ́nà tó dára. Àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ lọ ní ti iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ. Orílẹ̀-èdè rú tá bá sọ pé jẹ́ Giant of Africa á jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ pé wọ́n pegedé, wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka ní gbogbo nǹkan tí a sọ yìí. Ìbéèrè kan rèé, ṣé orílẹ̀-èdè Nàìjíríà ṣe ipò yìí ni orílẹ̀-èdè náà wà? Mò ń bọ̀. Gbogbo wa pátá lórílẹ̀-èdè lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lẹ́ máa gbà pẹ̀lú mi pé tá a bá ń sọ̀rọ̀ nípa èrò ètò ààbò lórílẹ̀-èdè yìí, orílẹ̀-èdè yìí mẹ́hẹ púpọ̀. Kò
kò sí ìkáràmásìkí kankan látọ̀dọ̀ ìjọba pé wọ́n káràmásìkí ètò ààbò lórílẹ̀‐èdè yìí. Àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ kan pé kì í ṣèjọba nìkan òun ló máa ń bójútó ètò ààbò lórílẹ̀‐èdè. Òtítọ́ ọ̀rọ̀ ni, òdodo ọ̀rọ̀ ni. Wọ́n wá tẹ̀síwájú pé àwa tá a jẹ́ ọmọ orílẹ̀‐èdè pàápàá a ní láti kún ìjọba lọ́wọ́ kí ìjọba bá lè ràn wá lọ́wọ́ láti bójútó ààbò orílẹ̀‐èdè wa, ààbò àdúgbò wa, ààbò ilé wa, ààbò ìlú wa. Òótọ́ àti òdodo ni. Ṣùgbọ́n ìbéèrè kan rèé, ṣáwa tá a jẹ́ ọmọ orílẹ̀‐èdè tá a nífọ̀n tá a lè kánná, ṣé a lè déédéé bọ́ síta ká gbé àwọn ohun ìjà ká sọ wípé a fẹ́ gbìjà ara wa lórílẹ̀‐èdè yìí kó má di wàhálà? Ṣó ṣeé ṣe bẹ́ẹ̀? Màá fún yín ní àpẹẹrẹ bíi mélòó kan tí gbogbo á fi mọ̀ wípé kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìjọba àwọn náà lè ràn wá lọ́wọ́, àwọn náà lè ṣíwájú ogun tí gbogbo nǹkan fi máa lọ dáadáa ní tètò ọ̀rọ̀ ààbò. Mò ń bọ̀. Ṣé ẹ rántí àwọn ọdún 1999? Ṣáájú ìgbà yẹn ni Fáṣẹ̀hùn tí wọ́n jẹ́ olórí àwọn OPC ní àsìkò yẹn lọ́hùn-ún àti ẹni tó ń ṣe olùrànlọ́wọ́ fún wọn nígbà yẹn lọ́hùn-ún tá a mọ̀ sí Ìbà Gani Adams. Ṣé ẹ rántí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní àwọn àkókò yẹn lọ́hùn-ún tó fi di pé àwọn OPC gbìyànjá lórílẹ̀‐èdè Nàìjíríà níbí báyìí nípínlẹ̀ Yorùbá níbí tí wọ́n gbìyànjá gidi tí wọ́n múlẹ̀ tí wọ́n mú gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ibi. Ní àkókò tá à ń sọ yìí, bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ ni wọ́n jẹ́ ààrẹ orílẹ̀‐èdè yìí nígbà náà. Ṣé ẹ mọ̀ pé ní àkókò yẹn òun ni ààrẹ fi àṣẹ ọba mú gbogbo wọn pátá tán sì jù wọ́n sẹ́wọ̀n? Ìbà Gani Adams pẹ̀lú àwọn wọn ni tí wọ́n jù sẹ́wọ̀n sí àhámọ́ àwọn ọlọ́pàá ní àkókò tá à ń sọ yìí. Ṣé ẹ wá rí i pé nígbà náà láì ní ọwọ́ ìjọba nínú, àwa tá a jẹ́ ọmọ orílẹ̀‐èdè a lè láǹfààní láti gbèjà ara wa. Mò ń bọ̀. Tẹ́ bá tún sọ ìrántí ní ọdún 2021 nígbà tí ìṣẹ̀lẹ̀ ajínigbé tó ṣẹlẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní rọ́kẹ̀kẹ̀ ní apá òkè Ògùn ní ìlú kan tí wọ́n ń pè ní Ìgàngàn. Nítorí àwọn tó ń jẹ́ akọni ọmọ Yorùbá tí wọ́n sọ pé ìyà ò gbọ́dọ̀ jẹ ọmọ ìlú àwọn, tí wọ́n kóra wọn jọ, tí Sunday Igboho jẹ́ ọ̀kan nínú àwọn tó ṣagbátẹrù kinní yìí, tó jẹ́ aṣíwájú ogun láti lọ dáàbò bo àwọn èèyàn ẹ̀ tó wà ní ìlú Ìgàngàn, láti lọ dóòlà ẹ̀mí àwọn wọn ní tí wọ́n ti fi sígbèkùn látọ̀dọ̀ àwọn ajínigbé Fúlàní darandaran. Ṣé ẹ mọ nǹkan tó tìdí ẹ̀ yọ? Ṣé ẹ mọ nǹkan tó tìdí ọ̀rọ̀ yìí yọ? Ibẹ̀ ni wọ́n gba bí ẹ̀mí àwọn 6 nínú ilé Sunday Igboho. Ó níye oṣù èyí tí àwọn tí wọ́n kó nílé Sunday Igboho tí wọ́n lò lágọ̀ọ́ àwọn ọlọ́pàá nílùú Àbújá. Ó níye ọdún tí Sunday Igboho pàápàá fi sá lọ sórílẹ̀‐èdè Germany ní àwọn àkókò yẹn lọ́hùn-ún. Ẹ wá sọ fún mi, tí ìjọba tàbí ẹnìkan bá ń sọ pé àwa fúnra wa la fẹ́ dáàbò bo ara wa, ṣé òótọ́ ọ̀rọ̀ ni àbí irọ́? Ó dájú pé irọ́ pátápátá òun ni à ń pa fúnra wa. Ìjọba ló lè ṣíwájú ogun tó máa sọ pé káwa aráàlú ká tẹ̀lé àwọn. Báwo ló ṣe yẹ kí wọ́n ṣe? Mò ń bọ̀. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ọwọ́ àwa tá a jẹ́ aráàlú, ará àdúgbò ló wà láti dáàbò bo ara wa, kí nìdí tíjọba orílẹ̀‐èdè tí kò fi ya owó kan sọ́tọ̀ yálà fún àwọn ọba tí wọ́n mọ̀ wá dáadáa ládùúgbò, tó jẹ́ pé wọ́n mọ
ti fún tẹ̀dọ̀ àdúgbò kọ̀ọ̀kan, kí wọ́n kó àwọn ọlọ́dẹ àdúgbò jọ, kí wọ́n ró wọn lágbára, kí wọ́n máa ṣọ́ àdúgbò wọn. Àwọn tó bá wà ní ẹsẹ̀ kùkú ibi tí igbó wà, kí wọ́n kó ọlọ́dẹ tó wà níbẹ̀ jọ, kí wọ́n ró wọn lágbára, kí wọ́n máa ṣọ́ ẹsẹ̀ kùkú àdúgbò wọn níbẹ̀ nínú igbó. Tó bá jẹ́ pé lóòótọ́ níjọba lóòótọ́ ọnú láti sọ wípé àwa la fẹ́ dáàbò bo ara wa, kí ló dé tó fi jẹ́ wípé ọwọ́ àwọn gọ́fúnà ni wọ́n ń kó owó rọ̀gùnrọ̀gùn sí láti fi dáàbò bo ìlú? Níwọ̀nba ìgbà tó jẹ́ pé ọwọ́ àwọn governors ni wọ́n ń kó àwọn owó yẹn sí, ìyẹn tó ń pè ní security votes, ọlọ́pàá gbà ń bẹ̀, àwọn ológun á gbà ń bẹ̀, àti gbogbo àwọn agbófinró, civil defense, ìyẹn tó bá ń fún wọn láti fi dáàbò bo agbègbè wọn. Ṣùgbọ́n ṣá rí ipa tí owó yìí mú wá lórí ààbò orílẹ̀-èdè wa, lórí ààbò àdúgbò wa? Ìdáhùn ni pé rárá, a rí. Àwọn èèyàn kan gbépò yẹnu pé ó yẹ kí ìjọba dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀. Òótọ́ ni. Ṣùgbọ́n tán bá tún dá sílẹ̀ náà, ṣé a ní rí àwọn agbẹ̀yìnbẹbọjẹ́, àwọn aṣetinú ẹni, àwọn kọ̀ǹda inú ìrẹsì tí wọ́n máa ṣe nǹkan tí ìjọba ò rán wọn? Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, kò sí bá ṣe fẹ́ sọ sọ́tún tá a fẹ́ sọ sósì. Ọwọ́ ìjọba náà la máa pe gbogbo ẹ̀ka, orí ìjọba la máa gbé ẹ̀ka. Ìdí ni pé àwọn ni agbára wà lọ́wọ́ wọn. Àwọn ni wọ́n lè pàṣẹ pé kí wọ́n fún àwọn èèyàn tó ń jẹ́ ọlọ́dẹ ládùúgbò láǹfààní láti dáàbò bo àdúgbò wọn. Ṣùgbọ́n wọn ò lè ṣe eléyìí. Kí nìdí? Ìdí náà ni wípé àwọn alágbára ti pọ̀ gan-an nílùú yìí tó jẹ́ pé olúkúlùkù ń pàṣẹ ni. Ṣé ẹ sì mọ ọ̀rọ̀ àwọn olóṣèlú? Ibi táwọn alágbára yìí bá darí wọn sí, ibẹ̀ náà máa gbà, nítorí pé tí wọ́n bá gbàbẹ̀, wọ́n lè pàdánù ipò tí wọ́n wà tàbí ipò tí wọ́n ń lé nínú òṣèlú. Ìdí nìyẹn tó fi jẹ́ pé kò sáṣeyọrí kankan tí wọ́n lè ṣe lórí ọ̀rọ̀ alábòde. Lórílẹ̀-èdè Nàìjíríà báyìí, a lè lọ látèkó lọ sí ilẹ̀ Haúsá pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, inú fún àyàfu la máa ń wà nígbà míì. Ẹ náà gbọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́, tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn, tó ṣẹlẹ̀ l'Ábẹ́òkúta, tó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá níbí. Ẹ gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ yẹn. Ṣé ìṣẹ̀lẹ̀ tó ń mú èèyàn rẹ́rìn-ín ni àbí ìṣẹ̀lẹ̀ tó ń gbomi lójú ẹni? Àwọn olórí wa ò bìkítà nípa ẹ̀. Kí ló fà á? Ìtorí pé kò sí mẹ́mbà ìdílé wọn kankan táwọn ajínigbé jí gbé rí. Àmọ́ tí wọ́n bá wá sọ pé àwọn ajínigbé jí ìkan lára mẹ́mbà ìdílé wọn gbé rí, wọ́n kàn fẹ́ fi tù wá nínú ni, ká bá lè gbà pé àrùn tó ń ṣará Awó, òun náà ló ń ṣará Ẹ̀dẹ̀. Àmọ́ irọ́ pátá ni, torí wọ́n mọ̀ọ́mọ̀ fún ìdílé wọn ní ààbò tó dáa tí mímì kan ò ní mì wọ́n. Àmọ́ àwọn tó yẹ kí wọ́n jẹ́ abẹnugan nínú ètò ààbò, tó yẹ kí wọ́n sọ̀rọ̀ nípa ààbò, tí wọ́n ò sọ. Àwa náà ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn, nǹkan tó ń fojú àwọn náà rí. Àwọn ajínigbé á jọmọ ẹlòmíì gbé nínú wọn, á jíyàwó ẹlòmíì gbé,
kí wọ́n lè rí owó rọ̀gùnrọ̀gùn kí wọ́n lè rí gbà lọ́wọ́ wọn. Kí ló fà á? Ìtorí pé wọn ò ṣe nǹkan tó yẹ kán ṣe àwọn tán jábẹ́ ẹnu gan. Yorùbá bọ̀ wọ́n sọ pé àgbà tí ò kẹ́hùn sọ̀rọ̀ á kẹtàn sáré. Gbogbo ẹni tẹ́ wà ní ipò àṣẹ tẹ́ ẹ lè kẹ́hùn sọ̀rọ̀ sí pé nǹkan yìí ò dá, nǹkan yìí ò dá, ẹ jẹ́ kó kí ìdáwọ́ dúró dé bá, ẹ jẹ́ kí ìdádúró dé bá, tẹ́ ẹ pamúrẹ́ jẹ, tẹ́ ẹ sọ̀rọ̀. Ọjọ́ ń bọ̀ lolúwa wí o. Tẹ́ bá dáàbò bo ìyàwó yín, tẹ́ dáàbò bo ọmọ yín, ṣé ẹ lè dáàbò gbogbo mẹ̀lẹ́bí yín pátá? Kò sí ibi tó ní kálukú wọ̀ ní mọ̀lẹ́bí sí. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo ní mọ̀lẹ́bí ilẹ̀ Haúsá, ṣé mo mọ gbogbo wọn? Mo ní mọ̀lẹ́bí ilẹ̀ Yíbò, ṣé mo mọ gbogbo wọn? Ṣùgbọ́n ṣá, nǹkan tẹ́nìkan bá ṣe lónìí, ọ̀rọ̀ tán ni bó dọ̀la. Ọ̀rọ̀ tán ni bó dọ̀la. Pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn orílẹ̀‐èdè kan wà tó yẹ pé àánú wa ń ṣe wọ́n? Bẹ́ẹ̀ ni, àánú wa ń ṣe wọ́n. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa yẹn kò dùn mọ́ wọn nínú rárá. Mo máa fi fọ́nrán kan hàn yín nínú fídíò tí mò ń ṣe lọ́wọ́ yìí. Ẹ rí i pé àwọn orílẹ̀‐èdè yẹn ń kẹ́dùn. Olórí orílẹ̀‐èdè yẹn gan-an ó ń kẹ́dùn nípa wa pé Nàìjíríà tá a pè ní Giant of Africa, kí ló dé tí gbogbo làlúrí yìí wá dé bá wọn? Àṣé wọn ò lágbára ni? Wọ́n ń béèrè fún pé káwọn ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè ṣàṣeyọrí. Nítorí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí kàyéfì ló ń jẹ́ fún wọn. Ìlú táwọn gangan fúnra wọn gbọ́kànlé pé tó bá di kàráǹgídá nítọ̀rọ̀ ètò ààbò, nítọ̀rọ̀ ètò ọrọ̀ ajé, àwọn sì lè rẹ́ni fẹ̀yìntì. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ní orílẹ̀‐èdè yìí wá ló dẹ̀bi pé bóyá ó fẹsẹ̀ kan dúró, ìkan ti gé. Màá play fídíò yẹn fún yín. Ẹ wá rí i pé orílẹ̀‐èdè Nàìjíríà, àwọn tó jẹ́ olùṣàkóso, wọ́n ti di aláìlágbára mọ́ rárá. Wọ́n ti di ẹran tó ń bú tí ò léyín tó fẹ́ fi pẹran ẹgbẹ́ ẹ̀ jẹ. Àánú orílẹ̀‐èdè yìí ó ṣe mí lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ló ṣe ń ṣe àwọn orílẹ̀‐èdè mi tí wọ́n nífẹ̀ẹ́ wa. Màá play fídíò yẹn fún yín sìn. Tí mo bá ń play ẹ̀yin ọlọ́gbọ́n lóye, ẹ fòye gbé nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. Tó bá jẹ́ pé òótọ́ ni, a nílò nǹkan tẹ́ ẹ bá gbọ́ nínú fídíò yẹn, ẹ máa tẹ̀ sínú comment section. A tún láǹfààní àti fi àwọn ọ̀rọ̀ míì gbá nídìí tá a máa fi ṣíra wa létí. Lẹ́ẹ̀kan sí i, ẹ jẹ́ kí fídíò yìí kó tàn dé ọ̀dọ̀ gbogbo àwọn wọn ni tó bá yẹ kó dé. Tó bá dé bẹ̀bẹ̀ àwọn lè rátúnṣe ṣe sí. Pàápàá jùlọ àwa tá a jẹ́ gbajúmọ̀ nílẹ̀ Yorùbá níbí. Àwa tá a jẹ́ gbajúmọ̀ nílẹ̀ Yorùbá níbí, ẹ jẹ́ kó dọ̀dọ̀ wọn. Bákan náà, a fẹ́ ẹni tó bá jẹ́ gbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ń fetí sí ìkànnì Gbárimú rédíò tẹlifíṣàn, ẹ bá wa subscribe. Kò ná yín lówó rárá, kò ná yín ní nǹkan kan. Ẹ ṣáà tẹ bọ́tìn subscribe. Tẹ́ bá ti tẹ̀, kẹ́ tó wá tẹ bọ́tìn notification. Tó túmọ̀ sí pé ẹ máa láǹfààní àti gbọ́ oríṣiríṣi àkọ́tún lórí ìkànnì Gbárimú. Ẹ má gbàgbé, ìkànnì Gbárimú lẹ́wà tẹ́ ti ń gbọ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ orí ètò Karunwi, òun náà ni. Ẹ jẹ́ kí n fi fídíò yẹn hàn yín ká lè fi káàdì ìjíròrò wa tòní nílẹ̀. Not just for Burkina Faso, I speak for the crying mothers in Nigeria. I speak for the fathers who dig graves with shaking hands. I speak for the children who sleep to the sound of gunfire instead of lullabies. A few weeks ago, I could not sleep. The night was quiet in Ouagadougou, but my heart was not.
Reports came in again. Villages attacked, families slaughtered, young girls kidnapped, farmers chased from their lands by bandits and terrorists. Nigerian blood was flowing like rain on dry soil. I asked myself, how long will Africa watch her children born? I picked up the phone. I called my brother, President Bola Tinubu. When he answered, I spoke plainly. I did not speak as a man seeking attention. I spoke as a Pan-Africanist. Mr. President, I say, our people are dying. Terrorists are turning villages into graveyard. Bandits are ruling forests like kings. Nigeria is bleeding. What are we doing? There was silence on the line. ṣe gbọ́ nǹkan tí olórí orílẹ̀-èdè Burkina Faso sọ. Àánú wa lórílẹ̀-èdè Nàìjíríà ń ṣe, ìyẹn ló wá mú ó pe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ó pè kí ni káwọn ṣe sí, kí ni káwọn ṣe sí. Ó lẹ́jẹ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ló ń ṣàn lẹ̀ látọwọ́ àwọn ajínigbé. Ó ní nǹkan ò lọ dáadáa fún wa. Ó lọ́mọ ẹlẹ́ran wa tí wá ń jẹ egungun nísìn. Ó ní kí la fẹ́ ṣe sí. Ẹ gbọ́ nǹkan tó ń sọ nínú àlàyé ẹ̀ bó ṣe ń tẹ̀síwájú. He replied calmly, almost casually, it is under control. Under control? But what does under control mean to a mother who just lost 3 children? What does under control mean to a farmer whose land is now a battlefield? What does under control mean to a child who has learned to run at the sound of motorcycles, because that is how death arrives? My brothers and sisters, fear in the eyes of innocent people, and I know what it looks like when a situation is not under control. The truth is simple. Nigeria deserves peace. Nigeria is not just another country. Nigeria is the giant of Africa. Nigeria is drums and laughter. It is oil and... ṣé ń fòye gbé gbogbo ọ̀rọ̀ tí ọ̀gágun yìí ń sọ? Olórí ológun ní orílẹ̀-èdè Burkina Faso ni, gbogbo wa la mọ̀rúkọ dáadáa. Ẹ̀ ń gbọ́rọ̀ tó ń sọ. Ó lóun bi ààrẹ léèrè pé kí ló dé tí gbogbo nǹkan yìí fi ń ṣẹlẹ̀. Ó ní ó lọ́ra láti sọ̀rọ̀, ó lọ́ra láti sọ̀rọ̀. Ṣé mọ̀ pé ààrẹ orílẹ̀-èdè lè bí ọ̀gbẹ́ni yìí lọ́mọ? Bí ààrẹ orílẹ̀-èdè ń wò pé ẹgbẹ́ ọmọ òun ló ń bí òun léèrè irú ọ̀rọ̀ báyìí. Ẹgbẹ́ ọmọ òun ló ń bí òun léèrè irú ọ̀rọ̀ báyìí. Ó lọ́ra láti fún lésì. Ìgbà tó máa fún lésì, ó ní àwọn tí ń wà tún ṣe sí is under control. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ọmọ tá a bí nílé eré, tá a bí nílé ìmọ̀ tó gbọ́n, ó wá ń bi léèrè pé nǹkan wà under control. Ṣé under control làwọn tí wọ́n gbé ọmọ wọn fẹ́ jẹ? Ṣé under control làwọn tó jẹ́ pé wọ́n bà gbogbo eré oko wọn jẹ́ ni wọ́n fẹ́ jẹ? Àwọn ọmọ tó ń dúnbú lọ́rùn, àwọn òbí wọn, ṣé under control? Ṣó rẹ̀ wọ́n lẹ́kún? Orílẹ̀-èdè tó mọyì àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn. Àwọn tó jó lórí wa gan, wọn bìkítà nípa wa. Ọ̀rọ̀ wa ò jẹ wọ́n lógún rárá. Kí la fẹ́ ṣe? Ẹ jẹ́ á tẹ̀síwájú nípa nǹkan tí ọ̀gbẹ́ni yìí ń sọ. Intellect, it is strength and culture. When Nigeria shakes, Africa trembles. When Nigeria bleeds, Africa feels pain. I told President Tinubu, if the problem is too heavy, let us carry it together. If your hands are tired, let Africa stand with you. And if you cannot move against these criminals, then allow us to join you openly and decisively. I did not say this as a threat. I said it as a brother who refuses to watch another brother. Ẹ gbọ́ nǹkan tó sọ. Ó ní tó bá jẹ́ pé apá ìjọba orílẹ̀-èdè ò ká wọn ajínigbé yìí, àwọn tó ń ní orílẹ̀-èdè yìí lára, ó ní tápá ìjọba ò bá ká wọn, ó ní kó jẹ́ káwọn ràn wọ́n lọ́wọ́, kán ràn wá lọ́wọ́. Ó lóun kì í ṣe pé bóyá òun fi ń threat ìjọba Tinubu. Ó ní ṣùgbọ́n ṣáǹtì torí pé a jẹ́ brother Áfíríkà ní gbogbo wa, ká ranra wa lọ́wọ́. Àbí láti 2014 tí ìṣòro yìí ti ń ṣẹlẹ̀, ṣèjọba orílẹ̀-èdè rọ́gbọ́n dá sí láti dáàbò bò wá? Ìdáhùn ni pé rárá. Ẹ̀yin ìjọba,
ẹgbẹ́ orílẹ̀-èdè míì láàyè kí wọ́n bá wa dá sí, kí wọ́n gbà wá lọ́wọ́ ewu. Àfi tó bá jẹ́ pé ẹ̀yin fúnra yín lẹ̀ ń mọ̀ lo ẹ̀jẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè láti fi borí yín lókù. Ṣùgbọ́n tí kì í bá ṣẹ̀yìn, ẹ jẹ́ kó orílẹ̀-èdè míì bá wa dá sí. Tán bá wa dá sí, gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ. A ní rí jù báyìí lọ lọ́jọ́ tòní lórí ètò Karùn-ún láti iléeṣẹ́ Gbaremu tẹlifíṣàn. Túnjí Àlàmú lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí. Ìkòyí ẹ̀ṣọ́ ni mi ọmọ Adélẹ́dògún. Gbaremu, èrè owó, èrè ọmọ, èrè àlàáfíà tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ á jẹ́ tí yín, á jẹ́ tèmi. Àlàáfíà Ọlọ́run kò ní fi wá sílẹ̀ láé àti títí láéláé. Ó dàbọ̀.